ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má wo Bisi Ologe Show ẹ ṣáàrí. gbogbo kan tó ti ṣe káàkiri tí ò bá ń ṣe pé torí rábìtà náà ń ṣe nínú ẹ̀ka excuse ẹ̀kọ́ má lè tún tí ìmọ̀wó lẹ́lẹ́ ní ṣùgbọ́n kò lè ṣeé ṣe àmúdíẹ̀ lẹ̀ torí náà Alhaji ọmọ Táyọ̀ kí lẹ fẹ́ fún wa fún òkú yìí wà á sọ fún mi tẹ̀ báwo náà ìwà fẹ́ gbọ́ tó bá tó fún mi àwọn olùgbọ́ èlò ní ká fún ọ. ẹ lè fún wa 10 million. gbogbo ètò ti lọ láti yọ ìwà Táyọ̀ padà. Alhaji ọmọ Táyọ̀ ti fún wa ní owó tó dáa tó tẹ̀wọ̀n. ẹ fún mi ní pépà àti báírò. ẹni tí máa pè lẹ́yìn ẹ̀ ní ẹ ṣe púpọ̀ ẹ kú àbọ̀. ìmáàmù nípa ló máa gba ẹ̀ tó pọ̀ jù náà donation yẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn máa gba díẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí mò ń wò ní ìjókòó yìí. Waziri Mùsùlùmí of Ijebu land. Ó kọ́ ní ìmọ̀ bí àpọ̀lọpọ̀ àwọn èèyàn wá ti dé mini campus State University lágbo Ọlábísọ̀ Ìbàdàn University lágbo òwe. Olowo Mosque ńlá tí ó kọ́ síbẹ̀ tó ju Central Mosque ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ. Ìkọ́ ìyẹn kò jẹ́ ìkan lára àwọn nǹkan tó ti ṣe káàkiri ní o. bẹ́ẹ̀ni. lọ́wọ́ àwọn àlùbáríkà sí. àmín. ẹ lọ bá wọn kẹ́ bèrè tó máa kọ́ wa. Waziri Mùsùlùmí of Ijebu land Alhaji tẹ́lẹ̀ Ògúnjọbí 500,000 naira. Allahu Akbar. Allahu Akbar. Ẹgbọ́n náà tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ọlọ́run kò fa àlùbáríkà sí. Àmín. Barrister Shina Sofola SAN. Of course. Gbogbo 6 local governments. Láwọn fi owó sí àkáǹtì Central Mosque. Account league of imams and alfas Ijebu land. Ijebu land. Ó wà bẹ́ẹ̀ ní pé 15 naira. Well, mi ò fẹ́ orí pé àwọn màmá wa ìyá àti wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni. Bẹ́ẹ̀ni. Ìmáàmù nípa ló máa gba tiwọn. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí Great state, my great brother, the Commissioner for Finance and Economic Advisor, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí Senator Mustapha, mo lè kí gbogbo ẹ̀yin imams tẹ́ wà ní ìjókòó, mo kí ẹ̀yin màmá wa lásàlátù, mo kí gbogbo yín, mo wá kí gbogbo the graduates of today, and I say salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Rahmatullahi wa barakatuh. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ata wà ní ibi ìlénìí fún gbígbéga ẹ̀sìn tí ẹ̀ ń gbéga. Mo lè sọ pé this is the first major assignment after my installation as the Yajini of Ogun State. Allahu Akbar.
mo fẹ́ appreciate àwọn bàbá wa gbogbo kan dé meet fit láti fi mí jẹ ìyá àdínní Ogun State. As you all know, I happen to be a deputy governor who served for good 8 years in this state. I was the deputy governor to Otumba Daniel between the period of 2003 to 2011. That is about 11 years ago. But the fact that I served last about 11 years ago and the imams and alphas still thought it fit to give me this assignment, I say alhamdulillah, and I want to appreciate them all. Gbígbé ẹ̀sìn ga iṣẹ́ gbogbo wa ni, kò sọ́mọdé kò dẹ̀ ságbàlagbà, kò dẹ̀ sí pé fi mí sílẹ̀ mi ò ráyè, ìyẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìjọ Tọ̀bánì mi náà, òun fele yìí bá àwọn olóyè tòní sọ̀rọ̀ wípé ìjọ Tọ̀bánì mi, mo rántí pé the guest lecturer said the assignment is like a glass and you shouldn't just carry it and be thinking that how do I handle it? It must not fall down. And he said instead of just carrying it in my hand, I should put it on the table so that it won't break. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tí àwọn imams máa gbélé yín lọ́wọ́ lẹ́yìn ẹ̀yìn tí wọ́n fẹ́ Turban kò ní jábọ́ lọ́wọ́ yín o. Àmínà. Ẹ̀sìn tó wà lọ́wọ́ wa yìí àtúbọ̀ máa gbéga ni o. Àmín. Àdẹ̀ní sọ pé ó sùn wá anytime tán bá pè wá o. Àmín. Gbogbo nǹkan tá a máa fi ṣẹ̀sìn yẹn, owó, àlàáfíà ara, ẹ̀mí gígùn, Ọlọ́run ọba á fún wa o. Àmín. Ẹ wá jọ̀ọ́, àsìkò tá à ń kọjú sí yìí, àsìkò tó jẹ́ ẹlẹgẹ́ ni. Ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀, ẹ má jẹ́ kí wọ́n lò wọ́n as thugs. Ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù ló máa ń mú lò. Lágbára Ọlọ́run ò ní rán àwọn ọmọ wa ní iṣẹ́ burúkú. Àmín. Bismillahirrahmanirrahim. Àmín. Iná àti iná kálíkọ̀ọ́sá. Àmín. Àsọ̀lẹ̀ rọ̀bì kàwájà. Àmín. Àṣàyà àkàtà. Àmín. Ẹ bá mi gbé Ọlọ́run tóbi. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.